ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channel mo kí n bò ní ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá nílé. Àánú Ọlọ́run ní fi wálẹ̀ bí a ṣe ń darapọ̀ mọ́ channels Jugba Master Channels. Kí la tún mú wálé ní Ṣeun Agboola lórúkọ mi. Bó tiẹ̀ jẹ́ wípé èrò tiwa lélẹ́yìí tá a fẹ́ sọ yìí pàápàá jùlọ lórí àwa tí à ń gbóhùnsáfẹ́fẹ́ lórí social media ìyẹn ìkànnì ayélujára. Ìta ṣàkíyèsí ó lágbára díẹ̀ o torí pé kò fẹ́ yé wa mọ́ pàápàá jùlọ gbogbo wa la fẹ́ ya nǹkan míì sórí social media. Kì í ṣèròyìn mọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi tí bàbá Ìjẹ̀bú Adébútú Kẹ̀ṣíntì tí wọ́n ti ṣe ayẹyẹ tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀ tán wà ńbẹ̀. Ìtò ń bà wá nínú jẹ́ ni pé nítorí owó Ọlọ́run má bà wá nínú jẹ́ nítorí owó lórí ìkànnì wa àádẹ́mọ̀ fi ẹ̀tẹ́lẹ̀ àmọ́ pàlàpàlàpà. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ní kọ́ńtẹ́ǹtì míì láti ṣe tó jẹ́ wípé ìtí ẹ̀ ń dúró dè náà ni tó fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn ọba méjèèjì yìí. Àwọn nǹkan míì tó yẹ ká wò ká mójú kúrò láàmọ̀ pé àkíyèsí àwọn aráàlú sí pàápàá jùlọ àwọn olólùfẹ́ àwọn ọba yìí tàbí àwọn alátẹ̀lé wọn. Wọn ò kì í ṣo ní eléré, wọn ò kì í ṣo lórin for God's sake. Kí ló dé tá a tiẹ̀ wá sọ gbogbo ẹ̀ di bálabàlà báyìí tó di bálabùlù? Ṣé bí kábíyèsí Aláàfin tí gbogbo wa tá a kẹnu tì ń gbà yẹn nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn ní tó lágbára ni. Wọ́n wá mọ̀ ń pẹ̀ wọn ò mọ̀ ń pẹ̀ àti kẹnu tì wọ́n. Àwọn nǹkan kéékèèké míì tó ó nọ́mà kò nọ́mà tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn gbogbo wa yìí náà bí ìgbà tá à ń forí adé wọ́lẹ̀ ni, bí ìgbà tá à ń forí àpèrè wọ́lẹ̀ ni. Torí pé nǹkan kékeré báyìí tẹ́lòmíì bá sọ tó bá fẹ́ lójú báyìí kò ní ro pé ṣé bó ṣe yẹ kó rí ni. Ìtò máa rò ní wípé owó tí mo fẹ́ pa traffic mo fẹ́ káyé wò mo fẹ́ kérò pọ̀ pàápàá jùlọ lórí àwọn àkọlé wa ń gbà mí. Lórí ọ̀rọ̀ Ọọ̀ni tilé Ifẹ̀ àti kábíyèsí ó ṣe ọwọ́ lefty ó ṣe handkerchief tá à ń sọ nípa èyí. Tí Aláàfin Ọ̀yọ́ tó bá kà á kún pé disgrace ni Ọọ̀ni Ilé Ifẹ̀ ni wọ́n fòun láti fi ọwọ́ àlàáfíà fún àwọn ní ẹ̀rọ gbòǹgbòǹ wọn ní ìgbà lálàáfin tí mo mọ̀. Mi ò mọ̀ wá ju ìgbà tí wọ́n joyè yìí lọ tí wọ́n jọba lọ o ṣùgbọ́n wọn ò ní ìgbà tí wọ́n bá kà kún. Ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ pé Ọọ̀ni Ilé Ifẹ̀ ọwọ́ àlàáfíà yẹn ni wọ́n ń lò. A dẹ̀ mọ̀ wípé Aláàfin wọn lè mọ̀ fi handkerchief sí àwọn gbòǹgbò tẹ́ bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti lo gbòǹgbò. Kí wá ló dé tí ọ̀pọ̀lọpọ̀ wa ta wá spread nǹkan tí ò nítumọ̀ sórí ẹ̀rọ ayélujára ṣáà ti gbàgbé pé àrà dátà fáwọn tó ń wò wá ni. Kọ́mọ rí traces nǹkan tá a fẹ́ sọ tá a fàkọ́lé ẹ̀ síbẹ̀ nínú nǹkan tá a gbé jáde kankan mọ́ máa rọ́ọ̀lù lóòótọ́ traffic ni èèyàn fi ń pawó ni ṣùgbọ́n àtúbọ̀tán náà ńkọ́? Àtúbọ̀tán àwọn tí à ń sọ̀rọ̀ nípa wọn tí ò rí bẹ́ẹ̀ àtúbọ̀tán wa pẹ̀lú wọn ńkọ́? Bẹ́ẹ̀ bá mú òdodo tẹ́ ẹ mú òtítọ́ kò ní káyé mọ́ wòyìn. Tí ò bá síjà láàrin àwọn ọba méjèèjì yìí àwọn dẹ̀ ní òtí ẹ̀ wá síjà ṣé àníri nǹkan wí àníri nǹkan sọ lórí channel wa. Kò sẹ́ni tó kọjá àṣìṣe. Èèyàn l'Aláàfin èèyàn ní Ọọ̀ni Ilé Ifẹ̀ kò sẹ́ni tó kọjá àṣìṣe tí ò lè ṣe àṣìṣe. Ẹ jẹ́ ká kólà kúò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà. Ẹ má jà máa dá wàhálà lẹ̀ láàrin wọn pẹ̀lú àwọn ìtàn aburú ọ̀rọ̀ aburú tí gbogbo wa ń sọ káàkiri. À ń wá kí nǹkan ó gún nílẹ̀ Yorùbá a tún ń fẹ́ ojú ẹ̀yàn mọ̀kàn lágbájá sí ọ tẹ́lòmí òrí tó ṣe fún ọ ni. Àwọn aláburú ló pọ̀ lórí àwa tá à ń gbóhùnsáfẹ́fẹ́ o lórí ìkànnì social media. Ẹ jẹ́ á ṣe bó ti tó àti bó ti yẹ. Tá a bá rí ní tá a fẹ́ sọ ẹ jẹ́ ká dákẹ́ ìwà dandan kọ́ ni ká post. Tá a bá dẹ̀ rí èyí tó yẹ pé òótọ́ ọ̀rọ̀ ni tá a bá sọ ẹ jẹ́ á sọ ọmọ níwọ̀nba àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ ló ń dodidi. Ẹ jẹ́ n kúrò ńbẹ̀
ẹ jẹ́ kí n bọ́ sọ́dọ̀ àwọn olóṣèlú tí wọ́n máa fẹ́ fọmọ wọn rọ́pò tàbí fi sí ipò. ẹjọ́ sá ẹjọ́ mà ṣé kò sí àwọn èèyàn tó lè ṣe nínú àwọn tó ti sáàfù yín àbí tó ń sáàfù yín lọ́wọ́ ṣùgbọ́n tí wọn ò léèyàn kankan tó lè ràn wọ́n lọ́wọ́ láti dórí ipò? wáì tó jẹ́ ọmọ yín dandandandan lẹ fẹ́ fi sí àwọn ipò? ṣé oyè ìdílé làwọn nǹkan tá à ń sọ yìí àbí orílẹ̀-èdè yìí ìdílé yín nìkan ló wà fún? gbogbo olóṣèlú tó ní lọ́kàn tó fi bá fààyè gbà á kéèyàn fi ọmọ ẹ̀ sáwọn ipò kan àwọn àbí ẹbí ẹ̀ ọkọ ọmọ nǹkan kò sí tó burú ń bẹ̀ o. orí lọ́bẹ̀ ni tí ò léèyàn ló bá wà o. ṣùgbọ́n ẹ máa ní lọ́kàn wípé àtúbọ̀tán ó wà o. ẹni tó tọ́ sí tẹ́ ẹ̀jẹ̀ ó débẹ̀ tẹ́ ẹ gbọ́kọ ọmọ síbẹ̀ tẹ́ ẹ gbéyàwó ọmọ síbẹ̀ tí ò sì ní nǹkan tí ẹni tó tọ́ sí tó ní, ẹ máa bẹ̀rù Ọlọ́run o. ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ máa rántí orúkọ ẹbí yín o. kẹ́ẹ̀dẹ̀ máa bira yín léèrè wípé kí lẹ ṣe fún àwọn èèyàn tẹ́ ẹ lọ represent tẹ́ ẹ fi deserve láti fi ẹbí yín sí àwọn ipò kan lé wọn lórí. kí ló dé tẹ́ ẹ jẹ́ kí àwọn ènìyàn tẹ́ ẹ represent kan fa àwọn èèyàn yín yẹn ẹ tà wọ́n fún wọn? ìtí mo fẹ́ rè ẹ jọ̀ṣẹ́ ẹ lè ṣe fún mi, kì í ṣe pé by force. bẹ́ẹ̀ bá ní gbogbo ayé tán níbo ló máa hẹ́ǹdì sí o? níbo láyé máa hẹ́ǹdì sí? gbogbo kínní yìí à ń force àwọn èèyàn lé àwọn èèyàn lórí bí ìwà àkànni. kí ló dé? bófin bá fààyè gbà ẹ lè ṣe, ṣùgbọ́n ẹ fọgbọ́n ṣe. ẹ béèrè lọ́wọ́ àwọn tẹ́ ẹ fẹ́ force àwọn èèyàn lé lórí. ẹ tiẹ̀ jẹ́ kó tinú wọn wá pé ìtẹ́ ẹ ṣe fún wa ẹ deserve kẹ́ ẹ béèrè nǹkan lọ́wọ́ wa ká ṣe fún yín padà. ẹ máa béèrè lọ́wọ́ àwọn aráàlú kàn fi tìdùnnú kan fi ṣe, kì í ṣe pé pẹ̀lú ìbànújẹ́ pé mi ló dẹ̀ tọ́ sí o, wọ́n dẹ̀ gbẹ̀tọ́ yìí lọ́wọ́ mi. èpè tẹ́ni tó kàn tó tọ́ sí tàbí tẹ́ ẹ fọ̀nà ìrú gbà lọ́wọ́ ẹ̀ tó bá ṣẹ ó lè má ṣẹ lónìí. ọmọdé burúkú ń bojú wẹ̀yìn, ọjọ́ kan kó olúwere ń pààyàn o. ẹ jẹ́ á ronú o. most of àwọn tá à ń sọ yìí kí ni wọ́n ṣe fáwọn tán represent? ẹ jẹ́ á tó kúrò ń bẹ̀ yẹn. alàgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ ìlú Ọ̀yọ́ táwọn èèyàn kan ń sọ nípa wọn lẹ́nu ọjọ́ mẹ́ta pé wọ́n kọlà, kì í ṣe torí pé ẹ̀ ń strike péjì èèyàn ni mi ṣe dárúkọ yín. mo kàn decide láti mọ̀ sọmọ ni, láti mọ̀ dárúkọ yín mọ́, torí pé bá a bá ń dárúkọ yín jù nǹkan míì lè máa fi pé wọ́n hate yín. lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́nu ọjọ́ mẹ́ta mo wo fídíò yẹn tẹ́ ẹ fi bú ọmọbìnrin kan tẹ́ ẹ lọ́mọ tí òrówó jẹ òyìn. ẹ jọ̀ọ́ sà, ẹ̀yin náà ń búyàn lórí afẹ́fẹ́. èmi ò fẹ́ padà sórí orúkọ tẹ́ ẹ pé ọba kan àbí tẹ́ ẹ ṣe fún ọba kan àbí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹgbẹ́ ń strike page èèyàn. bàbá ó lágbára díẹ̀ o. èèyàn gbọ́dọ̀ mọ ríra rẹ̀ fín. ìdí ẹ̀ nìyẹn tó fi jẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tán kó tó rò ó. ọ̀dà kéèyàn ó rò ó sínú ọpọlọ kó tó lanu kó tó jáde. ọ̀rọ̀ ó máa ń gbaṣọ yìí lára èèyàn. ọ̀rọ̀ dẹ̀ máa ń dáṣọ yìí fún wèrè. ẹ sà, èébú tẹ́ ẹ bú ọmọbìnrin yẹn padà jáde. gbogbo nǹkan tó sọ yẹn ó dùn mí, ṣùgbọ́n sí ọ̀rọ̀ yín ló fún yín. ẹ jẹ́ ká máa ní sùúrù tá a bá wà lórí social media. mo ń ka gbogbo mẹ́sẹ̀jì àwọn èèyàn lórí àwọn social media. tẹ́yìn náà bá wò dáadáa ẹ lọ ṣàtúnṣe o. àwọn nǹkan tí ẹ ti sọ sẹ́yìn ó wà nù nǹkan tó dalẹ̀ irú. mo sì rọ ọmọbìnrin yẹn náà kéèyàn má máa bínú délẹ̀. ó bínú fún yín lésì. mo rọ̀ ọ́, mo bẹ́ẹ̀ ni kọ́ mọ̀ jẹ́ gbogbo ọ̀rọ̀ náà la máa jó bí wa nú délẹ̀. gbogbo ọ̀rọ̀ kan ló lésì, gbogbo ọ̀rọ̀ ló dẹ̀ lésì, gbogbo ọ̀rọ̀ kan ní sùúrù yanjú, gbogbo ọ̀rọ̀ kan lágídí ń bàjẹ́. ẹkún ló mú kun wá o, èsì ọ̀rọ̀ lẹ́gbàá o. ẹ lọ ṣọ́ra. tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ tó jẹ́ ní tẹ́ ẹ máa sọ tó máa dà lúrú tó sì jẹ́ lórí ọ̀rọ̀ Aláàfin Àtọ̀ọ̀ni Ilé Ifẹ̀ ni,
mo rọ̀ yín kẹ́ ẹ dákẹ́ o tẹ́ ẹ bá lè bẹ̀bẹ̀ kẹ́ ẹ wálé bí ọmọ ẹ yé sọ̀tàn kìtàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń sọ̀tàn náà ìtàn ìlú tí wọn ò bí tẹ́ ẹ kàn lọ gbọ́ àtẹnudẹ́nu ìtàn ń bì kan tẹ́ ẹ ṣe àfikún àti àyọkúrò alálẹ̀ ilẹ̀ yìí ń wò yín torí èyí tẹ́ ẹ dálẹ̀ ló pọ̀ ọ̀rọ̀ ta ló lórí kọ́ lọ́rọ̀ tó kàn wá ìwà ló máa sọba dolórí wa ẹni ó bá jẹ́nu owó lágbájá ní ó pè ní tẹ̀mọ̀dò ìwà tí wọ́n bá wù ló máa sọ wọ́n di olórí wa ẹ má kọ́ wọn níkọ̀ọ́kùkọ́ ẹ má sọ̀tàkìtàn fún wọn kò sẹ́ni tó lè gbalẹ̀ ẹnìkan láyé tá a wà yìí ìtófin bá sọ lọ́ba máa tẹ̀lé bófin bá fọba láyè kò sí tó burú ń bẹ̀ ẹ̀yin kọ́ lẹ máa bàlújẹ́ mọ́ wa lórí sóòbọ̀dá ẹ rọra o Ṣeun Agboola lórúkọ mi.